Africa Content TV. Occasional progress ẹ̀kọ́ àgùntó bì kò ní dábọ́ lọ́la ọlọ́run. Ẹ̀kọ́ àgùntó bì kò ní dábọ́ lọ́la ọlọ́run. Ọ̀rọ̀ ó ṣe Àbújá kò ṣe Àbújá àti sọ tẹ́lẹ̀ àti sọ fún yín. Ẹ̀dá yóò láyé ọ̀dọ́ Alhaji Musilu Ayinde Akintola, authentic president. Ẹ pàtẹ́wọ́. Gbogbo tí ó tó ń ṣẹlẹ̀ lóṣù pẹ̀ Alhaji Tajudeen Àgbẹ̀dẹ Bádù ẹ̀kọ́ wa lọ́jẹ́ ọ̀gá wa lọ́jẹ́ ní gbogbo ọ̀nà lọ́fi nífẹ̀ẹ́ sí ìjọba tó wà láàyè. Àtẹ̀tó lọ sókè àtẹ̀tó tó kù sálẹ̀ gbogbo ọ̀nà 100% lọ fi fọwọ́ sí pé carry go no be fight gba àpàtẹ́wọ́ fún wọn. Ìgbìjọba dẹ̀ wà ọlọ́run méjì náà àlàáfíà ọlọ́run bàbá ìdókòwò ẹ̀ fún ẹ̀dá tó ń fún yàn ẹ̀dá tó lọ ọlọ́run máa yọ̀gá ọlọ́run máa yọ̀ padà ẹ̀ tọ́wọ́ máa fún ẹ̀dá tó ti ń ṣóṣà kóṣà tó dé àìní kóṣà ṣe bọ́ àìní ṣóṣà ọlọ́run máa fi sọ̀rọ̀ ẹ̀ lórí máa fi sọ̀rọ̀ ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ pọ́ọ̀tù tí gbogbo ẹ̀yìn bàríbá dé àtẹ̀yìn Jésù máa jíǹde. Tí Jésù bá máa jíǹde òun ṣe generation èmi àti ló máa jíǹde. Tí bàríbá yẹn máa dé ló bá fẹ́ padà gba fújì lọ́wọ́ Wasiu Ayinde òun ṣe generation èmi àti ló máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ industrial court táwọn kan gbọ́ púpọ̀ òdù kọ́lọ́dún dúdú agbádá rẹ̀ kọ́lọ́dún ilẹ̀ ti tó òdò padà rọ̀mọ́ òdò lẹ̀ ṣe kí ni òdò tó tún wá rọ̀ níjọ́ méjì òdò pa bẹ́ẹ̀ni mọ́ ọ lápò wọ́n lè máa jẹ́ títì. Ìjọ náà fọkàn sí kóòtù máa rọ̀ òdò rọ̀. Ìjọ náà fọkàn sí tọ́lá ra bẹ́ẹ̀lì òdò rọ̀ òdò wa pa bẹ́ẹ̀lì mọ́ ọ lápò wọ́n máa jẹ́ ní tútù. Ọbẹ̀ da òdòdó tó bá rò jù ó máa ti fọ́kọ́ tó bá yẹ kí fọ́kọ́ ó máa ti jẹ bẹ́ẹ̀lì àbí kó ti jẹ iṣu ṣíṣe. Ọmọ tó ní ìyàwó ní sùn òun náà ní olùkọ́ lẹ́yìn tó máa tó olùgbé. Sọ àdúgbò kọ́lọ̀ pé adájọ́ ló dájọ́ ní industrial court. Ìgbówó yàrá yìí máa dé adájọ́ náà ti dájọ́ Tuesday pé báwo yóò dé mọ́ àṣìwàsí ìjọba lọ sí àbí court. So ọlọ́run ti ṣe kí ni ó ti ṣe gbogbo tán olúwa ṣe kí ni ó ti ṣe gbogbo tán láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì àwọn incoming president gbogbo kíkiri lọ́wọ́ wa ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ jùlọ rẹ̀ àwọn adáàbò ẹ̀rọ àdèmà fìṣọ́ ẹ̀ àwọn àfìṣọ́ bọ̀ àdèmà fìṣọ́ gbogbo wa náà àmọ́ gbogbo ẹ̀dá lọ́wọ́ àwọn ìpè fún tí ó bá wúwo ẹ̀pè èpè òdìbà o gbogbo ẹ̀dá lọ́wọ́ àwọn ìjọ àdúrà fún tí ó bá wúwo àdúrà òdìbà o ẹ̀kú ẹ̀dá ọ̀rọ̀ gbogbo ẹ̀ àti bíbélì ni o òun sọ̀rọ̀ ségò
òṣèṣọ́ àfa òṣèṣọ́ pásọ̀ ọ̀rọ̀ ní Kùránì àti Bíbélì ìwọ tó dé mọ́ṣáláṣí òkí wákàtí kan ìgbà tó kí wákàtí ẹ̀kọ́ tán tó kí wákàtí kejì tó kí tán olè tẹ́wọ́ àdúrà sọ́dọ̀ ọlọ́run mi lójú wọn rè dárí jìnnì sọ̀mí lọ́wọ́ sọ̀mí lọ́láfíà sọ̀mí lọ́wọ́ má yẹ kọ́ wọn mi kú má yẹ kí má ṣe gbá àwọn ṣé wọ́n ti ṣe kí ni pé tó bá kó mọ́ṣáláṣí yẹn gbogbo ìdá tó ṣẹ̀wọ́n lé iṣẹ́ nínú ẹbí ṣé wọ́n ti rẹ́yìn láti ọ̀dá rí wọn àwọn ti ẹ̀ ní pé òye kó ní ìhò yẹn ìṣèlú abálágbájá kan ìlú bá kí ṣáájú ayé gbà. Òṣìṣẹ́ wa bọ̀ gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ kó fún ẹ ó lè láti kó fún ẹ àwọn tó wà ń ta ṣé ó gbé tiẹ̀ tó ní kó fọlọ́wọ́ ó lè gba tiẹ̀ lọ́dọ̀ náà tó bá dé ìgbà tó bá wù ẹ́ pé bóyá wàá ṣàtúnṣe àwọn ọjọ́ kan òṣùwọ̀n á ṣe kí ni òṣùwọ̀n á kú lóṣùwọ̀n bá lẹ́kùn èyí àṣẹ kí ni á yọ. ọ̀rọ̀ Àbújá ó ti ṣe kí ni ó fi yanjú. àwa ni lọ́mọ lọ́pẹ́ àwa lọ́mọ lọ́pẹ́ ìjọba àkọ́kọ́ ó bọ́ sókù ọdún mẹ́rin Yorùbá tó kù ó bọ́ sí kí ni ó bọ́ sẹ́kù àwa lọ́mọ lọ́pẹ́. àwọn ẹrù bòlù gbogbo ọmọ ìjà tó léwọ ẹrù odò ni kò ṣàkíyèsí kò bá lọ kóra lọ́wọ́ ìbọjà tó bá kẹ́ kóra lọ́wọ́ ìbọjà kò sẹ́ni tí ìbọjà ń gbẹ lọ fún àbí èbúté. Àbújá ti ṣe kí ni o ti sí àṣẹlẹ̀ ti wá láti ẹ̀fọ́dà pé gbogbo all 36 states including FCT pé ká ṣe kí ni àmàgbàdo àmàyọ̀ pé gbogbo ọba ní máa dé àtọ̀wọ́n àlọ́wọ́ bíi ọ̀ọ́dẹ sílùú gbọ́ngàn o àbí tó wá fẹ́ dé sọ́gbà ẹ̀wọ̀n. So bí ti ìyẹn ṣe jẹ́ nìyẹn anytime from now àṣekí ni alọ́dúdú ayọ̀ kò sí tọ́wọ́n pàrímàdé tọ́ba nira fọ́ akẹ́kọ̀ọ́ pọ́pà ẹ̀ẹ́sọ̀ máa wà lóṣogbo àmọ́ tọ́wọ́n pàrímàdé tọ́ba nira fọ́ àti àwa àti ọmọ tó jẹ́ elders àti gbogbo anybody ìlú alájí sáyidé ọmọ bá lù bá kúba ikú yìí àgbẹ̀rẹ̀ lówó àgbẹ̀ lówó. àtàrà ní kùsílà ìyàgbé sọ̀yà ẹ̀yin boys ẹgbẹ́ ìtìẹ̀ ẹgbẹ́ ìbọ̀lì ìsẹ́ńpè lọ́wọ́ akọ̀ọ̀kan lọ ṣe certification lásán àwọn lọ ṣe. ìyẹn náà àyùbá àti òbára fọ́ àkọ́tọ́ bá ra fọ́ àjẹkúyà lọ́wọ́ ṣe kí ni lọ́wọ́ jẹ́. àmọ́ náà bára fọ́ abatidé sólà lóṣogbo certification lọ́wọ́ ṣe alẹ́ di kárígò lórí fine. to up national progress àbápọ̀ ẹ̀rọ lásìkò bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn.